Tinubu ń tún ara ẹ̀ ní Atiku làwọn APC máa dìbò fún, alàgbà Adebanjọ ló sọ bẹ́ẹ̀. Olórí ẹgbẹ́ ajìjàǹgbara ilẹ̀ Yorùbá ní Afẹ́nifẹ́re alàgbà Ayọ̀ Adebanjọ ti laago ìkìlọ̀ sétí ìgbọ́ olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àtàwọn alátìlẹyìn rẹ̀ pé òfò ọjọ́ kejì ọjà ní ìrètí wọn máa já sí bí wọ́n bá lérò pé àwọn èèyàn ìhà òkè ọya ilẹ̀ wa máa dìbò fáwọn nínú ètò ìdìbò tó ń bọ̀. Ó ní ohun tó dá òun lójú ni pé kì í ṣe ẹgbẹ́ PDP nìkan ni yóò dìbò fún olùdíje wọn Alhaji Atiku Abubakar. Ó ní Atiku yìí náà lẹ́gbẹ́ APC máa dìbò fún. Adebanjọ sọ̀rọ̀ yìí lásìkò ìpàdé pẹ̀lú àwọn oníròyìn kan tí ẹgbẹ́ náà ṣe lọ́jọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù kẹsàn-án yìí ní gbọ̀ngàn àpérò òtẹ́ẹ̀lì Wheatbakers níkòyí lérékùṣù Èkó. Kókó ìpàdé náà dá lórí ìdí tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re fi pinnu pé olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi làwọn máa ṣàtìlẹ́yìn fún lásìkò ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2023. Èyí làwọn ọ̀rọ̀ tí bàbá ẹni ọdún 94 náà sọ. Tí mo sọ ní ìgbésí sẹ́yìn pé ẹ̀rí pé ọ̀rọ̀ ti lọ sọ́tún sósì nígbà tí gbogbo ẹgbẹ́ ti jáde pé wọ́n fẹ́ dìbò fún ààrẹ tí Aṣíwájú Bọ́lá Tinubu jáde, Peter Obi jáde, Atiku jáde, Ọbaṣọ jáde. Tí Afẹ́nifẹ́re ilẹ̀ lánàá máa gbà sọ pé Obi làwọn tẹ̀lé. Àwọn ìjọba kò ní ìrẹsìpẹ̀rù púpọ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n á gbà mí, wọ́n gbàgbà. Àti fẹ́ràn yìí o. Ọ̀rọ̀ tí Ìbò yóò yé wa o. Ìjọba ti ṣe bẹ́ẹ̀. Ọlẹ́gbẹ́ lè fi Yorùbá lẹ́kẹ̀lẹ́ gba Ìbò sọ̀rọ̀. Ọlọ́rọ̀ ààrẹ Yorùbá, ààrẹ Nàìjíríà kì í sọ̀rọ̀ Awólọ́wọ̀ àti sọ̀rọ̀ Yorùbá àti Ìgbò, ọ̀rọ̀ Nàìjíríà ni kì í ṣe àdáàrin ara wa. Ó láyé ọ̀pọ̀lọpọ̀ ní wọn. Pẹ̀pẹ́lẹ́ ti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn fara mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ̀ máa rí ní àwọn social media tó sọ ní lébà bàbá Afẹ́nifẹ́re tó yẹ kó sọ̀rọ̀ Yorùbá. Wọ́n gbàgbé pé Afẹ́nifẹ́re òṣèlú Yorùbá political party ni àwọn náà ló dálẹ̀. Àwọn Yorùbá náà pè ní Afẹ́nifẹ́re torí pé ètò ẹ̀sìn tó bá àlàáfíà bá gbogbo èèyàn lápè lásán gbé. Ọ̀pọ̀lọpọ̀ ló dé wọ́n gbọ́dọ̀ gbòrí bí Afẹ́nifẹ́re jẹ́ ti Yorùbá nìkan. Ìgbà táwọn náà dálẹ̀ kí ṣe gbogbo Yorùbá ló tẹ̀lé. Àwọn tọ́sibẹ́sì wà bẹ́ẹ̀, àwọn Adélabú wà bẹ́ẹ̀, àwọn náà Òfóyèkú wà bẹ́ẹ̀, àwọn Ìjọ́dẹ̀bí wà bẹ́ẹ̀. Ìgbà tá a bẹ̀rẹ̀ àwọn tó ń pọ̀ lẹ Yorùbá ló tẹ̀lé wa. Ìgbà tá a bẹ̀rẹ̀ ìjọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó rí gudugudu méje yàyà mẹ́fà táwọn náà wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ á sọ pé kí ló dé wá gbogbo apáàdé l'Afẹ́nifẹ́re. Wọ́n ti rí pé Afẹ́nifẹ́re ti Yorùbá nìyẹn ṣe bẹ́ẹ̀. Àwa ilẹ̀ Ìgbò, àwa ilẹ̀ Haúsá ní gbogbo àjọ ìgbìmọ̀ àyí First Republic Afẹ́nifẹ́re Action Group Alliance pẹ̀lú bídùn bẹ́ẹ̀. Àwa nìkan la ní èrò nínú ìgbìmọ̀ aṣòfin gbogbo ilẹ̀ Nàìjíríà. Àwa la ìjọba nílẹ̀ ká Western Region. Àwa ni olórí ẹgbẹ́ alátakò ní Eastern Region. Ọ̀gbẹ́ni SD Kókù ní aṣáájú àwọn Afẹ́nifẹ́re aṣòfin bẹ́ẹ̀. Alhaji Maito òun ló ṣe aṣáájú àwọn aṣòfin ní ilẹ̀ náà. Olóyè Akíntọ́lá òun ló ṣe olórí alátakò ní Central. Kò ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan báyẹn tó lè
sọ pé òfin ṣàbí irú táwa ṣe káwọn lẹ́ka tí wọ́n lẹ̀ so kí ẹ má máa rò pé Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ṣé ní ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹgbẹ́ tí Afẹ́nifẹ́re ìlú tí Afẹ́nifẹ́re dáàbò bò àfẹ́kíyà jẹ́ èèyàn kọ̀ọ̀kan so kì í bá Afẹ́nifẹ́re tó dáwà so bàtọ́jẹ́ bá lọ mo ṣàlàyé yẹn àwa ti wà lẹ́nu pé ẹnìkan kì í jẹ́ kí ló fẹ́ àwa pẹ̀lú àwọn tó já ilẹ̀ Nàìjíríà lẹ̀ Sàgánà Àtíkù àtàwọn lọ́wọ́ òfin tá a fi gba òmìnira lórí ìjìyàwó lọ́wọ́ sọ pé ẹlẹ́yàmẹ̀yà ní ká fi ṣèjọba ìjọba pàwápọ̀ ẹ̀fẹ́fẹ́ ni o sífọ̀tì ni o yẹn ló máa wà lókè ọ̀rọ̀ education wa ọ̀rọ̀ health ọ̀rọ̀ bíbí ṣe máa da ọ̀rọ̀ security ọ̀rọ̀ local government kí oníkálukú máa ṣe ìjọba tí ẹnu ṣe yé lẹ́yìn ẹnìkan ló lè má dàbí àwa oníkálukú ṣe ìjọba ẹ̀ ní èdè àti àṣà ẹ̀ wọ́n Haúsá bá fẹ́ ṣàríà kọ́ máa bá lọ báyìí Yorùbá bá fẹ́ bí ní àmàbá kọ́sọ́márì kan tó wà lọ ìbò lè bá fẹ́ gbogbo yẹn ló wà ní òfin tí àwọn tó dá Nàìjíríà lẹ̀ ló wà ní òfin independence gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ ti kígbe tó gbé bàtà dá ẹgbẹ́ action group sílẹ̀ láti tẹnumọ́ pé ìjọba ẹ̀ẹ̀kan wọn lè pa ìjọba gbogbo Nàìjíríà papọ̀ sí oríkùsù gbogbo àwọn ẹ̀yà tó wà ń bẹ̀ ló yẹ kọ́ níjọba tí wọ́n kọ́ máa ṣe bó ti yẹ gbogbo gẹ́gẹ́ bí èdè àti àṣà wọn láti sọ bẹ́ẹ̀ so yẹn ló wà ní òfin independence tàbí gbàgbọ́ pé bí àwọn apapa àríyá bá ṣe ìjọba lókè fún ìgbà kan àtúpadà sí south tí south bá tún ṣe àtúpadà sí north tí north bá tún ṣe àtúpadà sí south ìyẹn là bá bọ̀ ìyẹn ló fà yí pé ìgbà tó ń ta tó yẹ ìbò Abíọ́lá sẹ́gbẹ̀ tó wá fẹ́ bẹ̀ wá bẹ̀ má bínú láti bẹ̀rẹ̀ rotation nínú ẹ̀ ìyẹn ni Ọbásanjọ́ fi jẹ ààrẹ ẹ̀rọ tí mẹ́gbàdá Ọbásanjọ́ jẹ́ kó padà sílẹ̀ àríwá yàdó ajẹ́ ìgbàjọ́ yàdó ajẹ́ kó padà sí south Jonathan jẹ́ ìgbàjọ́ Jonathan ti jẹ́ fọ́ọ̀mù ọdún mẹ́fà kó padà sí north ìyẹn ló gbé Buhari wọlé Buhari lọ ọdún mẹ́jọ láàrin ọdún mẹ́jọ yẹn lójú ọ̀tọ̀ ló tún wá padà sí south tó wá tún padà sí south ẹ̀yìn Yorùbá à ń jẹ nǹkan nìkan mọ́ tiwa ṣáwà tá a ti ṣe ẹbẹ Ọbásanjọ́ ló yẹ ká tún ṣe àbí àwọn Jonathan ní south south ló yẹ kó ṣe àwọn Ìgbò ń kọ́ àwọn èèyàn sí ní south tẹ́bẹ́ ní ká jọ ṣe papọ̀ a lè máa ṣe papọ̀ ká máa rí àwọn kan jẹ ọ̀rọ̀ pé ọmọ ẹni òye bí bẹ̀bẹ̀rẹ̀ àfihàn sílẹ̀ kí ló lọ lọ ní eléyìí ò wọ òfin Yorùbá lẹ́yìn lọ ẹni tó bá wọ̀ tí wọ́n lẹ òfin ilẹ̀ Yorùbá ẹni tó ní ilẹ̀kẹ̀ yẹn ló ń fi sí jẹ lómìn àwa kọ́ la ní presidency gbogbo Nàìjíríà ló ní presidency kí ìyá máa sì láyé ní àmà máa pín tí ọba jẹ kémi jẹ èèyàn kọ́ òjò kí jẹ kí lù fẹ́ so ìgbà tí ojú Buhari fẹ́ ṣe lọ tó wá padà sí south Afẹ́nifẹ́re sọ pé ẹ̀tọ́ ní pé o bá a bá sì fẹ́ kí Ìgbò pẹ̀lú wa ilẹ̀ Nàìjíríà o àwọn ló kọ́ o kì í ṣe àwọn ló kọ́ tàbí o àwọn Ìgbò ló kọ́ o ìdí abájọ nìyẹn o eléyìí lè àlàbádé ti tẹ̀lé bọ̀ tàbí support wọn gẹ́gẹ́ bí ètò tí Afẹ́nifẹ́re
Afẹ́nifẹ́re ṣe láti bẹ̀rẹ̀ àwa la dá ọ̀rọ̀ pé kó ní kálukú ṣèjọba àti ẹ̀ka bá ṣe lápapọ̀ ní nǹkan tó bá parapọ̀. Báyìí máa ṣe ń jíjẹ lónìí kó wá di tí kò ká ní amáyípadà torí pé ọmọ tí wàá fẹ́ jẹ́ bẹ́ẹ̀. Yorùbá ìṣe ọmọlúwàbí Yorùbá kọjá yẹn á jẹ kó ní kọ́mọ tiwa. Èèyàn pọ̀ kí jẹ́ kí ló fẹ́. Tó bá tún wá padà sọ́dọ̀ wa tó bá tún fẹ́ bẹ̀rẹ̀ àtúbẹ̀rẹ̀ lọ́dọ̀ wa àtúmàbí. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí o ẹni tí ò tí ì jẹ òun ni Afẹ́nifẹ́re sọ pé ó yẹ kó jẹ kò jù bẹ́ẹ̀ lọ ní kọ̀ọ̀kan àgẹ́sì ìwé ẹ̀rí. ní kọ̀ọ̀kan àgẹ́sì Bọ́lá Tinubu kí ní kọ́ lọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ọmọ mi ní Bọ́lá Tinubu ìbá máa ṣojú ṣẹ́jú péjọ Yorùbá ni ìdùnnú mi ló yẹ kó jẹ́ pé ẹni tí Ọlọ́run lò mí láti fi jẹ gọ́ọ̀nà òní ẹ̀rọ tó máa di president kó tó dá ní ẹ̀ ṣùgbọ́n kò bẹ́tọ̀ mu àwọn náà ọ̀dẹ̀ kọ́ mi bẹ́ẹ̀ tí ọba jẹ gbọ́dọ̀ ọmọ tí ẹ̀ ṣe nínú ẹ̀ bá fẹ́ ọba bẹ́ẹ̀ ni ọkọ̀ tó wà bẹ́ẹ̀ ni ẹ o kò sí kọ̀kọ́ ìkọ́ni àkọ́kọ́ òsì bẹ́ẹ̀ àwọn tó sọ pé kò báyìí ní àwọn ẹ̀yẹ́jú ṣe gbogbo yẹn báyìí gbàtọ́ bá ní campaign ìdíjọ́ fi fẹ́ mú nǹkan èyí tẹ̀lé wọn ìdíjà Afẹ́nifẹ́re o ìdíjà ìṣèlú ní pé sáà tó kọ̀ lọ́tẹ̀ yìí kọ́ àwa ti jẹ́ tiwa Ọbásanjọ́ ti jẹ́ kò jẹ́ tí wọ́n sọ́dọ̀ wa káwọn tó jẹ́ ní sàdọ̀dọ̀ wa kó má jẹ ìdí Adebanjọ ni àwọn sọ pé kí la ṣe bóbi òbí pẹ̀lú ẹni tó já àgbà yìí pé ìjọba ẹlẹ́yàmẹ̀yà tá à ń jà fún pé ká padà sí ó pẹ̀lẹ́ tó ní ìgbàgbọ́ sí òun láti gbẹ́kẹ̀lé pé a padà sí ìjọba táwọn náà wà lásìkò àti àìsíkò àti ìlú ara ẹ̀ sọ̀tẹ́lẹ̀ ní jọ́kìní òní olóòótọ́ bẹ̀ ó ní lẹ́kọ̀ọ́dẹ̀ mọ́ gbogbo àwọn tó kù yẹn gbà àti wọn gbogbo ìjọba ìjọba tí ìbò alíṣẹ́ sẹ́yìn ní wàhálà tá a kó sí èlò ní náírà wa jẹ́ sẹ́yìn èlò lè ra petrol àwọn ọmọ yìí tó wà ní èwe láti oṣù kẹsàn-án tó jáde ó ti jáde bóun tẹ̀ mọ́ kó tó jẹ bẹ́ẹ̀ àwọn ọmọ tí wà lọ́dẹ̀ èwe àwọn ọmọ tí ẹ̀ graduate nínú òyìnbó ẹ̀tọ́ ẹnìyẹn ọlọ́run bá bá ìjọba ká o ìjọba ẹ̀rọ ní ara yìí o eléyìí ò sọ̀rọ̀ pa ààrẹ tèèyàn kan wọ́n bá bá tẹ̀ níwọ̀n ní ìdìbò fún ọ̀rọ̀ síwájú ọ̀rọ̀ platform ẹ̀ ní kì í sọ̀rọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tàwa o ẹbí sòtẹ́ ẹ̀kọ́ ìyẹn kò lè wọlé tó ní pé kí ni wọ́n ṣe dáadáa báyìí ẹ̀ ti ṣe aláìtì ọ̀pọ̀ Tinubu bẹ́ẹ̀ lẹ́sẹ̀ àgbà ẹgbẹ́ kíkí Àtíkù wá pàkótì ẹ̀ jáde bí ara Fúlàní ẹgbẹ́ tiẹ̀ ló ẹ̀ṣẹ̀ ṣetán kí Fúlàní tún bọ́ síbẹ̀ àwọn yòókù kọ́ ṣẹ́ pẹ̀lú àtàní lẹ́gbàá tó ṣe fọ́dún mẹ́jọ ìdí abájọ ni ẹ o àti Tinubu àti Àtíkù wọn lẹ́jọ́ láti contest ara tó gbọ́ wọn ti jẹ tí wọn èèkọ́ kì í jẹ kí nìfẹ́ Àtíkù bá ti pọ̀ sí ayé orí ẹ̀kẹta orí ẹ̀kejì sẹ́yìn kọ̀ débi ìjẹ kan ní Tinubu abẹ́ sí ayé orí ẹ̀kejì ibo tí ìjẹ kan ètò wa ni ẹni ẹ̀rọ àdìyẹwò kò sí kankan ọ̀pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ ní pé bíbí bá jẹ́ president wọ́n lè jẹ́ èrè lábẹ́ ìdí tèmi lọ wọ́n bá mi ní Tinubu bó bá ní ọkú ni mò ló pè ní ọkú làwọn ọmọ tèmi pè gbogbo àtọ́ sọ̀sọ́kúsọ ẹ̀dọ̀ bí wọ́n òkè kíkọ́lẹ̀ kókó tó wọlé mi gbogbo tó ṣẹlẹ̀ nínú ìlú yàrá ìdánijọ́ sọ gbogbo táwọn sọ yẹn Tinubu ò ní sọ ètò ìjọba ìyọ̀kọ́ ní dáadáa ẹ má fojú sí ìgbàjẹ́ bí ọ̀dọ́ kó yá nípa wa ká gbòmìnira wa lójú sẹ́yìn àwọn onínú bínú sínú Tinubu
kí Tinubu onípa àdàkọ abá ìdíje àwọn akẹ́kọ̀ọ́ àbọ́dá wa Fúlàní ìbẹ̀rù lọ́wọ́ ìyẹn la ṣe sọ pé lọ́rọ̀ eléyìí o gbogbo ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ àṣẹ lébọ̀ ṣùgbọ́n Peter Obi ní gbogbo wa rọ̀ yẹ pé gbogbo ajá ìjìyà lábẹ́ àwọn Fúlàní lápapọ̀ síbẹ̀ pé àpò ló máa bà wálẹ̀ ìyẹn la ṣe kóòtù lẹ́yìn kábọ́ lóko ẹrú bíjọba ayé wa kó lè dára gbogbo àṣebáṣe tó ti ṣẹlẹ̀ yìí kò lè kúrò bẹ́ẹ̀ ẹ̀yẹ́ wo àwọn Fúlàní wọ́n gbé wa lọ́sàn-án wọ́n gbé wa lóru tàbí lè lọ láti Èkó lọ sẹ́kìtì sí ẹ̀dálẹ́ kẹ́kọ̀ọ́ ìbalẹ̀ gbogbo àwọn tó wà ní ìlú Yorùbá ṣe láti ọdún kẹjọ wọn ò gbẹ́lu wọn Àbújá ló wà àwọn Fúlàní òun Boko Haram mọ̀ ọ̀yẹ́ kọ́ gbélé àjẹ̀bí ẹkọ́ òǹgbẹ káwọn tó pọ̀ ṣe bọ́ọ̀sì ọ̀fẹ́ kúrò èmi wọ́n pààyàn ọ̀la wọ́n pààyàn ìjọba tá à ń ṣe ní pé a ní kẹ́ fún àwọn gbogbo àwọn gómìnà wa lágbára láti ṣe àbò wa ẹlẹ́ẹ̀mẹ̀gbà àdàbọ̀jẹ́kùnlẹ̀ ẹni kan máa gbé kóńdó káwọn tó ń pa wá kọ́ yẹn máa gbé AK-47 ẹtú àdó gbé AK-47 káwọn tó ń di tó ń ṣe ní Katsina bí ìjọba ti ṣe aláìmọ̀kan tó ní kankan ṣe ìlú Buhari fúnra ẹ̀ pàápàá gómìnà ló kọ́ sọ ẹgbẹ́ ẹlọgbà àwọn sọ́jà wọn láti ní òkèlè kọ́ ń dáàbò bò wá o ọ̀rọ̀ yìí ti mú ọ̀rọ̀ yìí ti bẹ́ẹ̀ yọ o ṣé ní ẹ̀ lọ́ba jókòó sí so ojú tó wà bẹ́ẹ̀ nìyẹn kéèyàn kọ́kọ́ máa ọ̀rọ̀ gbẹ́gbẹ́sọ láàrin àwọn àti Tinubu kò ṣẹlẹ̀ rárá ọ̀rọ̀ kí a máa jẹ Nàìjíríà láwa o ìgbàgbé wà ní ọ. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.